Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tó ń tẹ̀ wá lára la mú wá fún yín lénìí nípa Fúnkẹ́ Akíndélé àti Jùmọ̀kẹ́ Adéròunmú. Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Fúnkẹ́ Akíndélé ó ti sọ pátì sítórì titi ẹ̀ nípa late Jùmọ̀kẹ́ Adéròunmú. Òṣèré tíátà náà ni òun náà máa ń ṣe fíìmù ní Jùmọ̀kẹ́ Adéròunmú ṣùgbọ́n àwọn èèyàn kò tíì mọ̀. Jùmọ̀kẹ́ Adéròunmú ó ti papòdà báyìí, ó ti kú. Ṣùgbọ́n àwọn èèyàn àkíyèsí Fúnkẹ́ Akíndélé wípé ó ní ọwọ́ nínú ikú Jùmọ̀kẹ́ Adéròunmú. Ẹ máa bá mi ká lọ kẹ́ lè gbọ́ kókó inú ìwé ìròyìn náà tí a mú wá fún yín lénìí. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ wípé Fúnkẹ́ Akíndélé ó ti tẹ̀ sí ìtàkùn ayélujára rẹ̀ Instagram wípé ẹ̀gbọ́n olóògbé ó ti ń accuse òun pé òun ní ọwọ́ nínú ikú àbúrò òun àti wípé àwọn fáǹsì Jùmọ̀kẹ́ Adéròunmú àwọn náà ti ń ṣẹ́ ìpè fún Fúnkẹ́ Akíndélé wípé òun náà máa gbé ọmọ sin o. Wọ́n ní kò nífẹ̀ẹ́ Jùmọ̀kẹ́ Adéròunmú pé ìfẹ́ ẹ̀tàn lásán ló ní sí olóògbé nígbà tó wà láyé. Àwọn fáǹsì Jùmọ̀kẹ́ Adéròunmú wọ́n tún fi pẹ̀lú rẹ̀ pé ìgbà tí Jùmọ̀kẹ́ Adéròunmú ìgbà tó kú tán ni Fúnkẹ́ Akíndélé ó ṣẹ̀ ń show love pé fake love ló ń show sí i. Fúnkẹ́ Akíndélé sọ pé ó ní nígbà tí olóògbé wà láyé tó jẹ́ Jùmọ̀kẹ́ Adéròunmú ó ní pé òun rán Jídé Àwòbná òun náà rán sí i. Mo lérò pé gbogbo yín mọ̀ Jídé Àwòbná. Òun náà òṣèré orí ìtàgé ni òun náà ń ṣe fíìmù. Ó ní òun rán sí i wípé kó lọ bá òun chẹ́ẹ̀kì rẹ̀ pé kí ló ń ṣe kí ló ń ṣẹlẹ̀ sí i. Ó ní nǹkan tí Jùmọ̀kẹ́ sọ fún òun ni pé ó ní òun fẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa pè òun síṣẹ́, kí wọ́n máa pè òun sí fíìmù. Fúnkẹ́ Akíndélé ó sọ pé òun rí i pé ẹ̀gbọ́n Jùmọ̀kẹ́ Adéròunmú ó post rẹ̀ sórí Instagram. Ó ní wípé òun abandon Jùmọ̀kẹ́ Adéròunmú nígbà tó wà láyé. Fúnkẹ́ Akíndélé sọ pé òun send message sí ẹ̀gbọ́n Jùmọ̀kẹ́ ní àná òun ṣùgbọ́n kò dáhùn lóhùn, kò reply títí di báyìí. Lónìí a kò ní rí jù báyìí lọ. Kí ni ẹ rò pé ó yẹ kí Fúnkẹ́ Akíndélé sí i? Ìjẹ́ ẹ rò pé irọ́ ni Fúnkẹ́ Akíndélé ń sọ àbí bóyá ó ń purọ́ ni tàbí àwọn ìdílé Jùmọ̀kẹ́ Adéròunmú ni wọ́n fẹ́ blackmail Fúnkẹ́ Akíndélé? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ire o, ó dìgbà kan náà.